TafaS Sego wọlé eri dání eri Samlari náà wọlé ó ga o ẹ̀yin èèyàn wa ṣé bílẹ̀ ayédèṣe wá rí nìyí ṣé ọ̀rẹ́ tímọ́tímọ́ Koko Zaria àti MC Oluomo dẹ̀ ti wá dópin nìyẹn ṣé wọ́n dẹ̀ ti pínyà náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yìí ti di àríyànjiyàn láàrin àwọn ọmọ onímọ́tò àti Ìgbòho ṣùgbọ́n ó ti wá clear báyìí o ó ti clear dájú pé lóòótọ́ lọ̀rọ̀ yìí o lẹ́yìn ìgbà tí gbogbo nǹkan dùn tán tí Koko Zaria ń gbé MC Oluomo lárugẹ lọ́tún lósì ọ̀gá mi ni ọ̀rẹ́ mi ni láti kékeré ọ̀rẹ́ mi ni láti 40 years wá ṣé bọ́rọ̀ dẹ̀ ṣe máa wá rí leléyìí ṣébi tí gbogbo ọ̀rẹ́ tímọ́tímọ́ yìí máa dópin sí rèé ṣé bí gbogbo ọ̀rẹ́ yìí ṣe máa wá dópin rèé pàápàá nígbà tí MC ń lọ sí Àbújá àbí bóyá ó tiẹ̀ ṣì máa pàpà lọ sí Àbújá ni ọ̀rọ̀ ti wá di pé bẹ̀rẹ̀ sí ní polówó ọ̀rẹ́ tuntun tó dè kó mú lọ́wọ́lọ́wọ́ báyìí. Welcome to CrossBloggX TV. Remember to like, share and follow us. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìròyìn látọ̀dọ̀ àwọn Nurtw wọ́n ní Oluomo ò mà tíì kúrò lọ́fíìsì chairman pátápátá wípé wọ́n sì ń dúró de election result l'Àbújá fún ipò president tuntun ìyẹn fún àwọn onímọ́tò. Ohun tó ń fa wàhálà ni pé ó jọ pé ó sì fẹ́ di ipò chairman lẹ́kọ̀ọ́ mú títí di ìgbà tí election result máa jáde kó lè ní ìdánilójú pé lóòótọ́ lòun máa wọlé gẹ́gẹ́ bí pírẹ́sídẹ́ǹtì nítorí àwọn èèyàn ti wà lẹ́yìn Sego rẹpẹtẹ o àwọn èèyàn ń bẹ lẹ́yìn TafaS Sego òun náà lè rí nínú fọ́nrán yẹn tí Sam Larry àti Pasuma àti ọ̀pọ̀ Nurtw members tí wọ́n ń show support fún TafaS Sego wọ́n ní MC ò ran àwọn èèyàn lọ́wọ́ pé wọ́n ní MC ò ran àwọn lọ́wọ́ kò ran àwọn ọmọ onímọ́tò lọ́wọ́ àwọn Nollywood actress àwọn obìnrin lóríṣiríṣi àwọn actor ló ń kówó fún ipò owó tí ó yẹ kí wọ́n fi tún Nurtw ṣe gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní àwọn Nollywood actress ni wọ́n kó o fún rí níbi tí TafaS Sego rí ibi tí Koko Zaria kan ti ń fa ọwọ́ TafaS Sego sókè pé òun ni chairman tuntun àmọ́ gbogbo yẹn bẹ́ẹ̀ ṣe ń rí yẹn ọ̀rọ̀ orí social media ni drama social media ni nǹkan ṣe ń lọ o nǹkan ń lọ lábẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ìṣẹ́tù bẹ́ẹ̀ ṣe lérò tí ẹ bá rántí pé àwọn kan jáde ńgbà kan lára àwọn ọmọ onímọ́tò tí wọ́n ń ṣe ìkìlọ̀ tó lágbára fún MC Oluomo pé kó fi ipò yẹn sílẹ̀ nítorí pé wọ́n ti yan TafaS Sego gẹ́gẹ́ bí chairman tuntun ẹ̀yin èèyàn ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán àwọn èèyàn máa ń sọ kinní kan wọ́n ní ọwọ́ epo báyìí láráyé ń bá ní lá kò sẹ́ni tó ń bá ní látẹ̀jẹ̀ kí lè ròyìn lórí gbogbo ìta tún mú wá fún yín pàápàá lórí ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ àtijọ́ ọ̀rẹ́ àti kékeré tí Koko Zaria ní òun àti MC Oluomo jẹ́ ṣùgbọ́n tó ti di pé ẹni tó bá wà nípò báyìí là ń bá lọ ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.